mi mú 7 dání tó fẹ́ fi ṣá èmi mò ń dọwọ́ ẹ̀ pé má ṣá má ti ṣàjà ẹ má ṣá ẹ má ṣèyàn léṣe sí mi lọ́rùn ó lọ fà gan débi pé tí n bá dé landlord mi máa ń fún mi lóríṣiríṣi story wípé onídàá kí n fi ọmọ kékeré lẹ̀ pẹ̀lú ọmọ ìgbà kan àwọn kí n máa dé Friday something like that wípé àwọn ọmọbìnrin ìsìn ò ṣe fílẹ̀ bẹ́ẹ̀ yẹn torí wípé àṣà ni wọ́n ìyà táwọn ìyá àtàwá jẹ àwọn ò fẹ́ jẹ àfẹ́ ṣe understand so meanwhile church tí mò ń lọ ó ti ní ọmọ evangelist kan bẹ̀ òun ló initiate ìyàwó mi sí bàbá Ìjẹ̀bú èmi dẹ̀ wò pé tèmi bá lọ ibiṣẹ́ tí bá wà níbiṣẹ́ lápapà torí ìgbà tí mo marry ni mo ṣe ń jíṣẹ́ mi mo advance straight ni láti lè wá nǹkan tí tó máa pọ̀ tí gbogbo á lè pín jẹ ṣe understand so màá máa pè fóònù á kàn máa ring wípé kí n lè bá àwọn ọmọ sọ̀rọ̀ kí n lè bí ọmọ sọ̀rọ̀ lé àwọn ọmọ kan láṣẹ nígbà yẹn ó ti initiate sí bàbá Ìjẹ̀bú tó bá dé lálẹ́ máa mú pè é látàárọ̀ kí ló ṣiṣẹ́ tó gbé kọ́ this and that wọ́n sọ fún mi pé òun plug ẹ̀ aṣáà wá nǹkan excuse ló máa sọ fún mi mo ní ọjọ́ gbogbo ń tó le o ọjọ́ kan ní tó lóhun nǹkan tó ń ṣe ní kọ̀kọ̀ yẹn ló máa hàn sí mi níjọ́ kan so wàhálà yẹn ṣáà bó ṣe sick nìyẹn suddenly ó sick yẹn kò sick rí látijọ́ tí ó ti wà lọ́dọ̀ mi sickness yẹn lè débi pé ẹ̀rù ń bà mí ṣé wọ́n fi oògùn nà ẹ́ ni àbí kí ló ṣẹlẹ̀ ó ṣe lè báyìí ìgbà tí sickness yẹn pọ̀ gan tó yẹ pé ó dí ibiṣẹ́ mi lọ́wọ́ mi lè lọ ibiṣẹ́ mo sọ pé wọ́n ibiṣẹ́ wípé ìyàwó mi sì kó mi dẹ̀lé fún òun nìkan lẹ̀ sílé ó ṣàdòrújọ́ kan lòun fẹ́ kàn òun fẹ́ tọrọ apologize pé òun ṣẹ̀ mi òun ti ṣẹlẹ́dàá mi ṣẹlẹ́dàá mi how come ó ní gbogbo táìmù tèmi máa ń pè òun yẹn tí fóònù máa ń ríngí pé ọmọ ìyá alágbájá ó mú un lọ kọ́ bàbá Ìjẹ̀bú ibi tóun ti ń ṣe bàbá Ìjẹ̀bú ibẹ̀ lòun ti rí ẹnìkan tó ń kọnu sóun so ó máa gbé ọmọ mi nílẹ̀ sọ́dọ̀ ìyá yẹn ìfàjẹ́nìsì nìyẹn church ló máa wà á gbọ́ ọmọ mi lẹ̀ òun àtọmọ ẹ̀ á jọ lọ sí iṣẹ́ bàbá Ìjẹ̀bú so àwọn ti believe kan ọmọ yìí kéré tó wọn tún rọmọ lọ bá tún gbọ́mọ lọ ọmọ yẹn á tún máa guide àwọn yẹn wò pé ọmọ yìí kéré kàn báyẹn bóyá nítorí ìjẹkújẹ tó fẹ́ rí pé wọ́n bá ra nǹkan fún tó ti bímọ tó lè sọ pé ilé ọkọ mo wà ó mo bímọ o ṣe understand wọ́n ṣà ń dọ̀rẹ́ tẹ́mọ̀ ó dàbí èèyàn ní kéèyàn máa ra bisikíìtì fọmọ lójoojúmọ́ kẹ́ máa rà fún ó wá di dọ́kàn ẹ̀yìn náà lè ránṣẹ́ yípa wá mo fẹ́ rán ẹṣẹ́ ó ṣáà máa ń gba nǹkan lọ́wọ́ mi so ó dàbí ẹni tó ń domi síwájú ni so bó ṣe sí yanra wọn lálẹ́ nìyẹn débi pé èèyàn wá sọ pé wá lọ mọlé mi níjọ́ tó ń yẹn ṣe birthday gẹ́gẹ́ bó ṣe sọ fúnra rẹ̀ ló sọ fún mi o ó lóun lọ bẹ̀ pé òun àtọ̀rẹ́ òun gan-an lọ́jọ́ lọ́mọ yẹn ọmọ evangelist yẹn làwọn jọ lọ gbèrè di pé ó ṣàgídí òun ìgbà kan mo ní bó wá lọ́mọ evangelist wà ó lóyún ìyẹn ó ra nǹkan fún yẹn wà ń ta tó ń jẹun àwọn jọ wọlé débi pé ó ṣàbá òun sùn ó wá ń ké wípé òun wàá mọ̀ bóyá òun ló fi nǹkan bá òun sùn torí sickness yẹn le gan lórí pé ó rù àṣé sickness tí mò ń sọ àṣóyún ni. wàhálà oyún kò wá ń ṣe nǹkan ẹ̀kan ló sọ fún mi ṣẹ́rẹ̀ pé obìnrin le òun ṣe kan bọ̀ tó rí pé ìlú le ó dẹ̀ mọ̀ pé àwọn ọmọ ọbẹ̀ yẹn ń ròyìn wọn dáadáa àwọn ìgbà yẹn lògùn owó ń rìn ní sáìdì Ṣàngó yẹn ló wá ń fọ̀ mí tì fún mi mo bá bẹ̀rẹ̀ sí ní sáká ẹgbà mi mo pe pásítọ̀. ìbẹ̀rù pé bóyá oògùn lọ fi bá òun sọ oyún ni ló ṣe sọ fún mi sọ fún pásítọ̀ mo sọ fún ìyá ìfàjẹnisẹ́ ewu nǹkan báyìí àtọmọ yín ṣe ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi wọn náà àwọn òwe pé kíláàsì lè fi support ẹ̀ kóun náà máa wá nǹkan ṣe kó má dà pé ó jókòó sílé every time wọn á ní bọ̀ ó yẹ kẹ́ ẹ sọ fún mi tí n bá like iṣẹ́ yẹn màá jẹ́ kí ó ṣe é náà kò yẹ kẹ́ ẹ ṣe nǹkan báyìí wọn ó ti ṣẹlẹ̀ o báyìí ló ṣẹlẹ̀ kankan báyìí
ní wọ́n á ní lóòótọ́ kí ló ṣe báwo ló ṣe jẹ́ gbogbo irọ́ tóun pa fẹ́mi èmi kò mọ̀ pé mi máa follow up so aṣáàmú lọ ológun àrògùn hospital wọn náà fẹ́ fọnú wọn fẹ́ ṣe gbá wọn fẹ́ ṣàwò kan wọn ti mọ̀ wọn ti ń fún àwọn èèyàn ní kọ́ má sòótọ́ fẹ́mi ipò oyún ni àwọn ti mọ̀ pé oyún ni ṣe I understand mo ṣáà kò pa mo á wò pé mo ní láti kúrò níbí báyìí torí ẹ̀sìn yẹn pọ̀ gan mo ní láti kúrò mo ṣáà ń lérí mo wá rojọ́ yẹn fáwọn tèmi tájọ wà nílùú Péjú ní Mushin wọ́n sọ fún mi pé ipò yẹ kí n wá bọ̀bọ̀ yẹn rí o bọ̀bọ̀ tó ṣerú nǹkan báyẹn tó rèpù ó yẹ kí n wá rí ní pé kí n má gbọ́jọ́ ẹnìkan dá kí n wá rí láti lè bá a lọ́rọ̀ kájọ sọ̀rọ̀ wọ́n á béèrè pé kí lórúkọ bọ̀bọ̀ yẹn ó ní Sunday ok èmi náà á da mo ṣe bẹ́ẹ̀ pé mo lọ ibi iṣẹ́ mi lọ ibi iṣẹ́ mo lọ sí ibi tó ti máa ń ṣe Ìjẹ̀bú yẹn ní Ìyànà Ológbò mo dó ń bẹ̀ mo wo oníyàálé sáìdì yẹn ṣá mo ṣàbẹ̀rẹ̀ mo rí àwọn ọ̀kadà park before that time landlord mi ti ń pè mí pọ̀ ọ̀kadà kan máa ń gbé ìyàwó yìí wálé wípé talẹ́ nìyẹn wípé tóun bá bí léèrè talẹ́ ni a ní ẹbí ọkọ òun ni wọ́n pé talẹ́ nìyẹn mo ní mi ò lẹ́bí mi tó ń gọ̀ ọ̀kadà máa bí léèrè á ní má dá wọn lóhùn àmọ́ ẹ̀bọ náà máa ń ṣe kankan bẹ́ẹ̀ mo ní mo á béèrè ẹjọ́ ta ní Sunday àwọn ní Sunday ti gbéyàn lọ báyìí ó gbéyàn lọ nú site kankan bẹ́ẹ̀ mo á ní mo lé mi ṣe èdè sérí àyè ni òun ló máa ń gbé mi lọ sí site mi ò nìkan àwọn yẹn ní máa gbé yín lọ máa ṣe yín dáadáa mo ní rárá òun gangan ni mo fẹ́ kankan báyìí mo ṣáà dúró ń jọ yẹn mi ò rí Sunday yẹn so mo tún wá the second day wọ́n wá sọ pé wọ́n ní ẹni tó ń gbé yẹn wọ́n ní ẹ̀mọ́ ṣọ́ọ̀ṣì bọ̀dá ẹ̀ ni ó ní mi mọ́ ṣọ́ọ̀ṣì bọ̀dá ẹ̀ bí kan ni wọ́n ṣe ní ṣé kí n mú yín lọ ó ṣe gbé mi lọ́kadà ni kọjá Ìyànà Ológbò bí ẹni pẹ̀ ń lọ sọ́nà Abẹ́òkúta ibẹ̀ ní ṣọ́ọ̀ṣì bàbá ẹ̀ ṣọ́ọ̀ṣì bọ̀dá ẹ̀ ó ní ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ báyìí ọkọ̀ mẹ́rin mo ṣáà débẹ̀ mo kí bọ̀dá àwọn kan ọkọ̀ mẹ́rin báyìí wọ́n ní Sunday mo bẹ̀rẹ̀ ṣé kò sí wàhálà mo ní kò sí wàhálà mo lè mi ló máa ń gbé lọ sí sáìtì mi bọ̀ mo ṣẹ̀ dín láti ìrìn àjò ní kankan báyìí mo dẹ̀ ní ìdí ẹ̀ kankan urgent ìyẹn ló wá fi fóònù ẹ̀ pé gbogbo èyí tí mo ṣe mi jẹ́ kí ìyàwó mi mọ̀ wọ́n á pè àwọn boys mi ní mo ṣe àwọn tó ní gbégbèsè wọ́n á pè wọ́n mo sanwó mọ́tò àwọn náà wá bá mi bẹ̀ bá ṣe dọ́dọ̀ Sunday bí Sunday ṣe dé báyìí oníṣòwò ní Sunday ẹ̀rọ olóhùn mọ̀ mí òun mọ̀ mí àwọn tèmi ara wọn ò balẹ̀ wọ́n ti ń ṣe fọ́tí fún àbójá wèrè tí ó mọ̀ ní wọ́n ní èmi ò mọ̀ yín kọ́kọ́ bàbá ẹ̀ náà wá ṣe bẹ́ẹ̀ ní ó máa ń gbé yín lọ ìbọ̀dá ẹ̀ náà ṣe bẹ́ẹ̀ ló máa ń. mo ní ẹ ṣáà ní sùúrù ọmọ tó rape tó fi kan bá sùn ó ti ṣẹlẹ̀ o ó ń fò ní kúfọ̀ ládìde ni ó ní ọmọ wo ṣẹmọ ẹni tó ti fọ́ sí wa lọ́wọ́ tán ti bá wí ó ti di ipò ọmọ wo òun rape èèyàn kankan ní tó wà ń bẹ̀ ló máa sọ òun rape èèyàn kankan ọmọbìnrin tó ń ṣe bàbá Ìjẹ̀bú ó láwọn toast ara wọn ó gbà fara wọn ni. ọ̀rọ̀ yẹn ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí gbogbo àwọn tó ń wá jà gan tó ti ṣèfọ́ ni wọ́n ti bẹ́ẹ̀ bọ́bọ̀bọ́ yìí lẹ́nu ọwọ́ wọn á bọ́ ni. àwọn míì tèmi ni mò ń di ara Mushin ẹ ṣàmù àwọn ọmọ Mushin wọn ò ń gbọ́ràn ìmí mú 7 dání tó fẹ́ fi ṣá èmi mò ń dọwọ́ ẹ̀ pé má ṣá má ti ṣàjà ẹ má ṣá ẹ má ṣèyàn léṣe sí mi lọ́rùn ṣe understand ìgbà tó ń gbọ́rú nǹkan bẹ́ẹ̀ àpò àwọn bọ́ ó wá ní ṣé òun lè débi tó wà kóun fojú rí mo ní ó tẹ̀ dá ó máa dá bẹ́ẹ̀ bá ṣe pé márúwá kan nìyẹn òun náà bọ̀dá ẹ̀ wá gbéyàn kan ló fi gọ ọ̀kadà tó tẹ̀lé wa á fẹ́ tó 7 àwọn tó wá wà lé area yẹn àwọn náà wá dìde àwọn OPC wọ́n dìde lé area yẹn wípé nínú bí ẹ̀dẹ̀ wá náyàn pa síbi láti Mushin náà bí ń kú ẹ̀ nílọ pé gbogbo wọn ti ń dẹ́rù bà wá ipa máa nà yín nìkan ni tó bá yẹ pé yàkàn wá rubbish wọn bá ṣe mo wá pe màmá ṣọ́ọ̀ṣì yẹn pé kọ́njọ́ kan bá mi pè wípé kó wá sínú ṣọ́ọ̀ṣì yẹn wípé pọ̀kọ́ má fún lára wípé àti mú Sunday tó fi kan bá sùn àti mú bọ̀ bá ṣe mú Sunday wá nìyẹn a bá wọnú ṣọ́ọ̀ṣì tó ṣe wọlé báyìí tó rí báyìí ó shock ó wá ní ìyẹn wá fèsì ẹ pé ń gbọ́ ṣé mo fi kan bá ẹ sùn face to face ṣó mo fi kan bá ẹ sùn ajá ni ẹran ni kò lè sọ̀rọ̀ cherry àwa tá a ti jàre àwa láti máa bẹ bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ wọn para irọ́ kíníkan
ẹ wo bẹ́ ṣe géun lẹ́nu ẹ wo bẹ́ ṣe kíní kan ṣẹ́rí àwọn ọmọ Mushin àṣẹ wọ́n gbọ́n bá ṣe pọ̀ wọnú ṣọ́ọ̀ṣì yẹn nígbà tán ti ń béèrè tíyàwó ti ń gbọ́n ní tó sọ̀rọ̀ wọ́n ti fara soko tiwọn so àwọn bọ̀bọ̀ yẹn dáná ìgbà àǹfẹ́wé wọn rí wọn mọ́ wọn ti jápa èmi nìkan náà wá fẹ́ bọ̀ àwọn èèyàn wá gáàdì mi wọn náà máa ṣe mí lè ṣe mí ní ẹ má bínú nǹkan báyìí ibi tá a ti ń sọ̀rọ̀ gan ni ìyàwó àmọ̀gbà tó dìde ìgbà tẹ́mi máa délé mi kàn bọ́mọ mi nínú ilé tó ń ké ó ti jápa kí n tó dé so ìtìjú yẹn wá pọ̀ gan lára lérí àyẹn ìtìjú yẹn pọ̀ ó pọ̀ ní Ajíbọ́dẹ ọ̀nà Ajíbọ́dẹ ní Ìyànà Lógbò táwọn tó ń wò mí gan táwọn tó mọ bẹ̀ tán mọ̀ mí dáadáa wọ́n mọ̀ pé ìtìjú yẹn pọ̀ lọ́dún náà lọ́hùn so bí mo ṣe ń sọ lọ ẹ̀yin tèmi ẹ bá mi máa share ẹ bá mi máa comment torí àwọn tó mọ̀ gan mọ̀ níbẹ̀ yẹn nílé bàbá Dami tó ń ṣe bíríkìlà ìtìjú yẹn pọ̀ ní mọ́mì ní Ìyànà Lógbò náà lè máa wò mí gbogbo àwọn tó wà níbẹ̀ yẹn lè máa wò mí ìtìjú yẹn pọ̀ lọ́dún náà lọ́hùn tó jẹ́ pé mo pé wẹ́ kò sí problem kò sátúnṣe jẹ́ kí n gbéra kó ládùúgbò yìí ni kó tó di pé kínní 3 days mo lò lé èmi àtọmọ òun fìdí ọmọ kan nígbà yẹn òun fìdí ọmọ òun fọmọ ti gbá ìjọ tí mo wá make up wípé mò ń lọ mo fẹ́ gbé ọmọ yìí kí n gbé lọ fún sísítà mi ní Kòròdú ìjọ yẹn gangan tí mo ti back up ẹ̀ mo ti pọnmọ ẹ̀mí kéèyàn pọnmọ mo ti dẹrù ẹ̀ sílẹ̀ mo kàn rí tí màmá ẹ̀ mú dé bí pọ́ńbà ẹ̀fọ́ ọ̀sẹ̀ yìí pé bẹ́ẹ̀bẹ́ ẹ̀mọ̀ kéèyàn máa lagídí tán fagídí mú wá màmá ẹ̀ ṣáà sunkún ẹ̀mọ̀ kágbàlagbà máa sunkún sí mi lọ́rùn yìí pé má yẹ kí ayé ti ara ẹ̀ bú mi àgbàlagbà wa ń kúnlẹ̀ fún mi máa ń dọ̀bálẹ̀ ẹ dìde mà kó o ń la ẹmu ń lo strongẹ́. tó o ti kún ti pẹ́ tó pọ̀ ti sílẹ̀ pẹ̀lú wọn ni. mo ṣáà gbọ́ ọmọ yẹn mo gbọ́ torí mo máa ń please àgbàlagbà torí ẹni tá à ń ṣẹ̀ tí ò kí ń gbọ́ náà kò sí àfọ ọlọ́run gan à ń ṣẹ̀ gan à ń bẹ̀ ń dáríjì wa torí à ń ka bàbá wa tí ń bẹ lọ́run ṣe understand láti gbọ́ fún wọn wọ́n ní ìsọmọ ẹ̀yìn mi kalẹ̀ mo sọ ọmọ yẹn kalẹ̀ mo ní ìtìjú ẹ̀kún láti kúrò ní mo láti comply pẹ̀lú ẹ̀ pẹ̀lú gbogbo bó ṣe ń ṣe garangaran yẹn mo tún filẹ̀ ipe ìtìjú fún mi gan láti pọ̀ ọmọ sẹ́yìn lọ síta pé tí n bá dé ta ọmọ tí ò tí ì lè sọ̀rọ̀ ọmọ yẹn ti máa wò ń gbà yẹn ọmọ yẹn bóyá ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ wò bóyá ó ṣẹ̀fẹ̀ pé 1 year plus ni ò tí ì lè sọ̀rọ̀ ó bá ń ké tó máa ní mo jẹ́ ọmọ gbé ńkọ́ gbogbo yẹn ni mo rò papọ̀ mo ṣàgbọ́mọ fún un bẹ́ẹ̀mi ṣe wá sí ìgboro mo pa àwọn ọ̀rẹ́ mi tó wà lárí Ayọ̀bọ èyí pẹ́ jọ ẹ bá mi wálé o pé mo fẹ́ gbalẹ̀ mo fẹ́ change environment mi àwọn tó wà láyọ̀bọ gan tó mọ̀ mí gbà yẹn tó mọ̀ mí ní Ibodè Ìyanu ṣọ́ọ̀ṣì tá à ń lọ tó fèsì ilé Daram Hotel ẹ máa gbọ́ mi ẹ máa comment ẹ máa fọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ́n ẹ máa comment ẹ máa share so suddenly ṣá mo dé Ayọ̀bọ èmi mo ti gbalé mo ti ṣe everything mo kàn lọ pé wọ́n ní kí kán máa bọ̀ mo fi júwe address ó tẹ̀ débí bàbá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìgbésí ayé yẹn ó lọ fà nínú ayé ẹ bìlíìfì pé oyún yẹn àṣẹ kò ṣẹ àṣẹ kò ṣẹ but mo ṣáà gbà pé wẹ́ gbogbo ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ yìí tèmi wá ń ṣe lórí afẹ́fẹ́ fámìlì mi kankan ò gbọ́ mi ò jẹ́ kí fámìlì mi kankan gbọ́ but káwọn èèyàn lè fi ọ̀rọ̀ èèyàn kan máa fi kọ́gbọ́n ṣe understand àṣedèrò èrò bíbá yìí nìyẹn àdèrò Ayọ̀bọ níwájú ní ilé Daram a bẹ̀rẹ̀ sí ní continue another life níbẹ̀ bàbá mi sọ fún mi pé wọn kì í bímọ àlè nílé ríà ọmọ ilé ìṣà ní mi rí ọ̀hún gbọ́mọ àlè àbá alé ríà pé pẹ́nìkan pìmọ̀ràn ẹ̀ láti gbọ́mọ àlè wá èèní dijọ́ mẹ́jọ bàbá ti máa ń sọ tipẹ́ táwọn òun máa ń wọ pé sọ́rí ni ìgbà tó ṣẹlẹ̀ ni mo wá rántí kí ló lè mọ ọmọ yìí tí mo ti náwó mo ti ṣe gbogbo ẹ̀ mo ti ṣe gbàṣàwò so ó lóyún oṣù mẹ́sàn-án ó lóyún ó bí
ìjọ lémi lọmọ dákẹ́ ìjọ lémi ọmọ dákẹ́ àmọ́ àrò pé ìjọ kẹjọ àìsàn tí ò táà lè rán ní tetanus wọ inú wọ ẹ̀ how come ṣàgbà fọlọ́ so ìyẹn ó lọ obìnrin ìyẹn lọ bó ṣe yẹ kó lọ ṣé mọ̀ kò sí ni ọkùnrin tí ò ń gbélé tó bá jàjà wálé jọ́ kan bóyá fún weekend á fẹ́ súnmọ́ àìwọ́ ẹ̀ náà ó pick another one inú another one yẹn kò jọ wàhálà ìjà lénìí ẹ pé kóyún tó rẹ́sọ̀ ó máa ń pẹ́ díẹ̀ ìjà lónìí wàhálà lọ́la kankan kí ló dẹ̀ ń fa ni pé believe yìí pé òun àti bọ̀bọ́ yẹn ń communicate mo gba phone mo sọ sim nù mo sọ everything nù mo ra new one fún àṣọmọ nọ́mbà bọ̀bọ́ yẹn lórí ni àdó inú wọn. Ọlọ́run so bọ̀bọ́ Sunday tó bọ̀bọ́ Sunday yẹn yẹ wọ́n sì ń bára wọn sọ̀rọ̀ tó ń communicate yẹn sọ pé ìgbà wo ló máa wá sí Ṣàngó ìyẹn náà wá sọ fún padà mo rí text message wọn ìyẹn náà wá sọ fún padà yìí pé o ṣàmọ̀ yìí pé bọ̀bọ́ yìí ó desperate gan wẹ́ẹ́ ṣáà á sọ bí ta ti máa pàdé má wọ̀ má fọ́ bẹ́ẹ̀ mo ti wò pé so mo ń gé ẹ lọ́wọ́ ò ń bọ òrùka so imagination ìwà àti bọ̀bọ́ yẹn ẹ sì jọ wà papọ̀ mo láti pe bọ̀bọ́ yẹn mo mú lọ́rẹ̀ẹ́ níbi tó tún délé mo mú bọ̀bọ́ yẹn lọ́rẹ̀ẹ́ tí kò mọ̀ bọ̀bọ́ yẹn ò mọ̀ pé mi gan ni kò dá mi mọ̀ mọ́ mo mú lọ́rẹ̀ẹ́ lórí Facebook àwọn á sọ̀rọ̀ ìjọ tí mo wá rí pé wọléwọ̀de yẹn ti wá ń gbá lára wọn tó rí pé ó ti ń affect ìjà èmi àti ẹ̀ tẹ́ pé àwọn kí nǹkan má ti ṣe kàn ẹ́ máa lọ ni máa fi lé ẹ lẹ̀ ní kí ló wà ń bẹ̀ kẹ́ má ti sọ gbàgbọ́n kí ló wà ń bẹ̀ wọ́n á pe bọ̀bọ́ yẹn pé ó máa ṣe orí burúkú ni o Sunday wọ́n máa tún padà wá ṣe ìfọ́tí fún yín lélẹ́yìí tó máa ṣe fún ẹ wọ́n máa pa ẹ ní wọ́n máa yìnbọn fún ẹ mo sọ bẹ́ẹ̀ fún yín yá ni ẹ̀gbọ́n mi ò mọ ẹni tó ń sọ̀rọ̀ mo ní ò mọ ẹni tó wá bá yẹn ṣọ́ọ̀ṣì bọ̀dá ẹ̀ ńgbà yẹn tán wá ṣe ìfọ́tí ṣe everything fún ló wá rántí ẹ̀gbọ́n mi ò ti jáwọ́ mi pé ìyàwó yín ló máa ń pè mí. Ọlọ́run amúnigbé ni ẹ̀rọ bí yẹ. mo á rò pé ìjọ tàṣírí yẹn tú mo já wálé àjà ìjọ yẹn mo fọ́ etí ẹ̀ ó fọ́ tiẹ̀ padà mọ́ kéèyàn fọ́ etí èèyàn kó fọ́ tiẹ̀ padà ṣe mọ̀ pé ó ti da petrol sínú náà ìjà yẹn wá pọ̀ díẹ̀ tó yẹ pé àwọn ará lítà dá sí abẹ́tì bàbá church mi tó church tá à ń lọ wájú bẹ́ẹ̀ ni abẹ́tì bàbá yẹn wá tún wá bá mi dá sí àwọn náà bẹ̀ wọ́n lòun ti gbọ́ àárọ̀ ọjọ́ kejì tèmi sáré jí lọ ibiṣẹ́ àṣé ó ti make up mind ló ti mọ ohun tó máa mú ọmọ lọ school oníwà náà ò fàṣọ méjì sílẹ̀ èyí já kúrò lé nìyẹn so bàbá ṣọ́ọ̀ṣì bá mi dá sí so èmi believe pé ó ti gbọ́ àṣé nǹkan tó máa ṣe inú ẹ̀ ló wà èmi bá lọ mi jáde kúrò nílé kí tó padà dé àwọn arẹ́gbọ́n ti pè mí pé àwọn ọmọ wà nílé wípé àwọn ọmọ kébo ní ìyá àwọn ọmọ yìí lọ this and that àṣé ó ti bá tiẹ̀ lọ ni ṣáàdé mo fèsì ẹ̀ láti bẹ̀yẹn mo ṣì ló lọ ó lọ sí church tá a ti kúrò church tí mò ń lọ ní mo ṣe ó lọ bẹ̀ ó lọ tẹ̀dó síbẹ̀ gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí ń bà mí lórúkọ jẹ́ níbẹ̀ yẹn pé mo fìyà jẹ òun kò sọ rílì nǹkan tó ṣẹlẹ̀ mo fìyà jẹ òun mo lé òun kúrò nílé mo ṣe gbá mo ṣàwo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ so many things ìgbà tó máa yà mí lẹ́nu ni ó ní kánífà kan tó máa ń ṣe ní ìlú péjú ńgbà yẹn mo kàn wá perform kánífà yẹn mo á rí báwọn èèyàn kàn ń wò pé ìwọ tó lé ẹ ló fẹ́ wàá máa wàásù bóyá torí tẹ bá gbórin mi bí wàásù ní orin mi ṣe understand yes àwọn èèyàn fẹ́ máa wọ́n fi yẹn ẹ́ńtà mi pé ìwọ torí ò pé ìgbà kan ọpẹ́lọpẹ́ bouncing ìyẹn Dr. Alaba Shitu níjọ́ yẹn náà lọ́dún yẹn náà tán tó wá bá mi báwọn èèyàn sọ̀rọ̀ àwọn náà ni wọ́n á pè mí àti ẹ̀ sí ọ̀dọ̀ àwọn nílùú péjú lọ́fíìsì wọn ìpè bẹ́ẹ̀ ni ìpè ká wá apẹ̀nà ìlú péjú bẹ́ẹ̀ ni so àwọn sábà parí ìjà yẹn oyún ti ga
oyún ti fẹ́ bí gan. ọmọ méjì dẹ̀ tí wọ́n á ní tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ó ti fẹ́ bí gan. Wọ́n ṣàbà parí ẹ̀ wọ́n ní kódà gan ó ní issue ní hospital wípé wọ́n sọ fún yín pé ó ní láti súnmọ́kùnrin this time around tó wà pé kó má lè jẹ́ pé wọ́n máa ṣe CS fún pé this and that. Wọ́n ní tó bá ń béèrè pé ọkọ ẹ̀ ń kọ́ àánú ọkọ òun sí around nípa àwọn èèyàn tó dẹ̀ ń ṣe nígbà màmá yẹn agbẹ̀bí ní sọ pé òun ò fẹ́ dáràn àṣàjọ débẹ̀ ìjọ yẹn àtúnkẹjọ́ rẹ̀ àrò ọkàn gbà òun ló lè mí kọ́ mu lélẹ̀ fúnra ẹ̀ ló kò lè báyìí ló ṣẹlẹ̀ àṣà àpàná ọ̀rọ̀ yẹn ó wálé àṣà ní bóyá 1 month to that time ló bímọ so bí ọmọ ọkùnrin tẹ̀ ń wò lẹ́yìn mi so from then àtúnbẹ̀rẹ̀ sí ní kópa but kò stop àwọn ìwà ẹ̀ yìí kò stop ẹ̀ àbẹ̀rẹ̀ sí ní kópa so God knows good COVID-19 wọlé ìgbà tí COVID-19 wọlé ìgbà yẹn ló tẹ̀ wá worst gan ló jẹ́ pé àwa olórin àríbi lọ àríṣò lọ àní kankan ẹ máa tó mo ṣàríyàn kan tó ṣàánú mi tó fi kóró pé ṣàánú mi ìpè lára àwọn pàdé wa kan ló bá mi bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ pé kì í ṣáà máa lọ bọ̀ deliver so kò pẹ́ náà ni ìyàwó brọ́dà ẹ̀ tó jọ̀rẹ́ mi yìí ló sọ pé ó máa yá lówó kan kó fi ṣe business wípé nínú sáìtì tó ń wà wípé wọ́n máa ń béèrè card something like that wípé ó máa ń rí ẹ̀ ìgbà yẹn social media ò tí ì pọ̀ ju ipa fẹ́ ra card lórí social media wípé wọ́n máa ń wá card kiri nínú sáìtì yẹn ní Boys Town ẹ̀ máa ń ibẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ń kọ́ bẹ́ẹ̀ lọ́nà Ayọ̀bọ̀ báyìí ibẹ̀ yẹn sì ti develop sí bí estate náà ń kọ́ síbẹ̀ so woman ṣáà initiate ó ya lówó yẹn ní pé kó fi bẹ̀rẹ̀ business yẹn débi ó ṣáà ń kúrò lé ń gbọ́ ọmọ ẹ̀ lọ so àsìkò ìgbà yẹn náà lèmi náà rí èèyàn ṣe mí láàánú kóró pé ṣe understand ó ń lọ ìyànà pàjá sí Ayọ̀bọ̀ bọ̀ ṣáà ń hustle ṣe understand so tó bá close máa gbé tó bá ń lọ láàárọ̀ àlejò kúrò nílé láàárọ̀ ọ̀ kì í ti ṣáájú ẹ̀ kúrò nílé láàárọ̀ tó yẹ pé ìgbà tó bá ń lọ ti máa ń bọ̀ ní tọ́nì ẹlẹ́ẹ̀kejì ló máa lóun ti ṣetán máa pick ẹ̀ èmi máa drop ẹ̀ so inú ibẹ̀ yẹn kì í máa fa ọ̀rọ̀ gùn inú ibẹ̀ yẹn ṣáà ló tún ti pàdé ẹlòmíì again ló di wípé kò fẹ́ máa gbọ́ ọmọ lọ́mọ ara gbọ́mọ lẹ́ẹ̀lẹ́ lọ́mọ tí ò tí ì máa rá agbọ́mọ lẹ́ẹ̀lẹ́ ìgbà kan ọ̀gá nǹkan ìgbà ó ṣáà ń wá kí wọ́n ṣáà fa ọ̀rọ̀ gùn ẹ mọ̀ pé nínú COVID-19 yẹn iléyá wọlé inú ìjọ iléyá yẹn gangan lèṣù gba ice water mú so wọ́n ti fix date wọ́n ti rí pé ṣayé level ni ọ̀rọ̀ wọn bá dé àràdẹ̀ fún mi jọ yẹn kọrin inú àwọn ọ̀gá mi kọrin pẹran ṣe gbogbo abáwọn ṣe everything àwọn gbẹran tútù fún mi kémi náà gbé lọ ọmọdélé ó ti sọ fún mi láti yọ̀ọ́ ìgbà òun lọ sí kinní kan pọ̀ ọ̀gá òun tó fún un ní space ibi tóun ti ń ta car tóun ti ń ṣe torí mo bá ra bánà ẹ̀ ṣáàmù kán lè máa patronize ẹ̀ olóòfẹ́ wípé muslim ni mo pe ìyàwó ti bí ìyẹn mi lè rí ìṣẹ̀ yẹn ti travel ó ti lọ bá àwọn family ẹ̀ later àwọn padà yí ọ̀rọ̀ yẹn mọ́ mi lọ́wọ́ pé dádì òun ó ní ká pàdé àwọn ní gate ìpọ́n ní meeting wà gbé mo lè béèrè lọ́wọ́ àbúrò òun gan mo ní ẹ̀yin tèmi ẹ máa gbọ́ nǹkan kì í sẹ́yìn àgbo ẹ bá mi máa share ẹ bá mi máa comment kémi náà kẹ́ máa wà àwọn nǹkan tí mò ń sọ nínú nǹkan tí ẹ fi lè kẹ́kọ̀ọ́ ni o kọ́lọ́ máa yẹ kẹ́ ẹ pàdé olórí burúkú kọ́lọ́ máa yẹ kẹ́ ẹ pàdé ẹni tó máa bàrìn àjò ayé yín jẹ́ ṣe understand so mo láti pàbúrò ẹ̀ tó wà mú ṣe hello ń gbọ́ ìyẹn kí tó ríṣì yẹn ó ti cut fún kí tó ríṣì yẹn ó ti cut fún ìgbà tó yẹ máa ní ó wá dá mi lóhùn kí tó sọ̀rọ̀ ó ní ó cut fún kò tiẹ̀ tí ì jẹun sọ̀rọ̀ ó ní dasmin ipò wọ́n ti toast brain ìyẹn náà mo wá pé òun padà ó ti pa fóònù
nígbà tí mò ń péjú ló sọ pé àwọn dádì òun ló ní káwọn pàdé àwọn fẹ́ ṣe meeting. Mo ti wá sùn lérí pé níjọ́ ilé yá wọn gan mo ti wá sùn lérí pé mo ní nọ́mbà dádì ẹ̀ lórí fóònù mi kàn pé dádì ẹ̀ ní hello sir o kàn mo náà gbọ́ music àwọn bàbá kọ́kọ́ bá mi jà yí pé kí ló ṣe ẹ́ o jẹ́ káwọn ọmọ mi wá kí mi fọ́dún. ṣẹ́yìn náà ṣe ọ̀dọ́ wọn kọ́ ló wà ní. mo á ní ẹ má bínú mo ní ẹ má bínú torí mo mọ ibi tí bàbá yẹn gbé bàbá yẹn ibi tó ń gbé jìnnà Ìkòròdú ni. mo á ní ẹ má bínú wọ́n ní wo mo bínú sí ẹ o o jẹ́ káwọn ọmọ mi wá kí mi fọ́dún kíníkan mo á ní bẹ́ẹ̀ ni mo á ní mo lẹ́mi gan bínú sí yín sà láti jọ àti mo ti wà pẹ̀lú ọmọ yín ẹ wá wọlé wa rí ẹ wá sílé mi rí but mo wá gbọ́ wọ́n lẹ́ wá sí gate yẹn ò dẹ̀ jìnnà síbi wọ́n lẹ́ wá sí gate bàbá ni mo ń bọ̀ máa pè padà mo wà níbi táriwo wà bàbá yẹn láti kúrò níbi àárín àwọn tó ń ṣe fàájì tó ń play music wọ́n flash mi padà mo pè wọ́n kí ló wí lẹ́ẹ̀kan yẹn náà mo ní wọ́n lẹ́ wá sí gate ẹ wá ṣe meeting family pẹ̀lú àwọn ọmọ yín bàbá yẹn bí mi lè gbó ló ń jẹ́ gate. ọlọ́wọ́n bí a kí gate ní wá kóòdù. bàbá yẹn ní ọmọ máa yẹn kọ́ máa bàbá yẹn dẹ̀ ni bàbá tó já ni ó ní máa yẹn kọ́ máa lò fún ẹ o mi ò kúrò lólókùúta o ní Kòròdú olókùúta agric mi ò kúrò ń bẹ́ o èmi wà ń bẹ́ o mo wá lókè mo ló ti yé mi ókè mo lẹ má bínú ó ní ìwọ ló mọ ẹ tó yẹ kó máa lo ètè obìnrin fún ẹ bàbá yẹn ṣáà bẹ̀ wọ́n gbàtà ara ilé mi máa dé kí ló ṣe tó pa fóònù ó di pé o mọ̀ ìpọ́wọ́ ń gbé sí fly mode o mọ̀ pọ́wọ́ ẹ̀ gbé sí fly mode ibo ló ti ń bọ̀ and then ibo ló ti ń bọ̀ tó dress tó yìí gbogbo ṣe di káká kúkú lọ́jọ́ yẹn tó di òtún agbómọ dání ìyẹn gbà fúra mú lọ́jọ́ gbogbo nítorí ọjọ́ kan tó lóun ló ní kí ni ìwúlò ẹ̀ gan yín gbà pa ó ti di ẹ̀ṣáàmọ̀ kẹ́ẹ̀ṣì kan fóbìnrin ẹ̀ṣì kan náà ni so mo á rò pé wẹ̀ kò sí wàhálà mo níbi tó wá mú mi lọ tẹ́lẹ̀ mi mo ráyè gan mo níbi tó lọ lánàá yẹn àdébẹ̀ lọ́la má wọ̀rì ṣèbẹ́ máa resume sí ìṣẹ́lẹ̀ mi mo dẹ̀ máa gbé ẹ ní mọ́tò mo ní kò sí wàhálà ó wà ní mi ò wá mọ́tò ẹ jọ kó dání ìrìn ẹ lọ́tọ̀ ó ń lọ láàárọ̀ ó tún lóun gbọ́mọ lọ mo ní ó gbọ́mọ lọ mo ní àkóso ààrẹ yẹn náà fi dùn náà ni ó ń wo reaction mi tílẹ̀ fi mọ́ mi ò sùn mo ṣáà jókòó sórí iṣẹ́ ìgbà tílẹ̀ mo wẹ̀ ó tọ́jú àwọn ọmọ ẹ̀ ẹni tó lòun gbọ́mọ lọ ó gbé kékeré yẹn ó fà kùn ó rò bóyá mi ò ní tẹ̀lé àwọn tàtijọ́ fà lánàá yìí pé lẹ́ni àjọ máa débẹ̀ ibi tó ti lọ ṣe pátì ní àjọ máa débẹ̀ ni tó ti lọ bá wọn dáná àjọ máa débẹ̀ tó dáná pẹ̀lú bóyá di kàkàkú pẹ̀lú trainers pẹ̀lú ṣòkòtò tó wọ̀ yìí àwọn ọ̀rẹ́ àjọ débẹ̀ ló bá ń gbọ́mọ ló bá lọ àbádáàrin ayọ̀bọ́rá náà bá tún mẹ́rin bá sọ fún mi pé a lè jọ rìn ok máa lọ kí n máa wẹ̀ ó wọ márùwá kan sọ pé márùwá yẹn kan máa gbé bọ̀bọ̀ tó ń bọ̀ yẹn ó ṣáta márùwá yẹn kò jẹ́ kó gbẹ́nu mi ó lọ èmi náà dẹ̀ gbé ikọ̀ náà tẹ̀lé márùwá yẹn léni jẹ́ àmàrí fíìmù àṣàdé bus stand òun ló mọ ibi tó ti ń ṣiṣẹ́ ó rìn kọlọkọlọ ó da àrùn rú mọ́ mi lójú mo á rò pé ní ìníṣẹ́ ó wá ń kan géètì mi kan so wọ́n á gbọ́ fọ́ ẹ̀sẹ̀ wọ́n á ní ẹjọ́ wúmà tó gbọ́mọ pọ̀n báyìí wọ́n ní ilé géètì yẹn ni wà tẹ bá rí nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn kí n cut story yẹn short ó lọ fọ́ àgọ́ wúmà yẹn bẹ́ẹ̀ mi ó sọ pé òun ṣe muslim o christian lòun o kò dẹ̀ wá bí ìlànà bọ̀tọ̀ àárín yẹn ó ti yé òun mo máa ń sọ bẹ́ẹ̀ fún mi ó lóun ti yé o pé but kí n má bínú nípa ti bímọ kìíní ti bímọ kejì kẹta ni pé ẹni tó bá ti bímọ fún yàn ó ti kúrò ní àlè yàn pé bọ̀ èmi ní kí n ṣe ọmọkùnrin ẹni ṣe ń wo bíbá ohun àtọkàn làwọn jọ fọwọ́sowọ́pọ̀ táwọn fi kọ́ ọkàn lẹ̀ ni kò sí around ó wà ní US òun gan ṣẹ̀ dé ni pé ẹsẹ̀ tó ń wọ́rì lòun ṣe sọ pé kó máa assist ń lé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bọ̀ kó ń ṣe gbogbo ìgbà bọ̀ tó ń ṣe muslim òun mọ́bi tí ó lọ ní ìwúmọ̀ ṣáàbà mi sọ̀rọ̀ ní tùbílù mi kí n máa lọ́lé kí n máa jà mo máa accept àgbàlagbà tó bá ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ tọ́nà mo lọ́lé mo wálé wá sùn bẹ́ẹ̀ ni pé orí fọ́ mi gbogbo memory mi dàrú ìgbà tó máa
padà wálé wọ́n ní kóun náà padà sílé tó máa padà wálé mo kàn rí tó drop ọmọ sísàlẹ̀ torí 2-story building là ń gbé 1-story building là ń gbé ó gbé àwọn ọmọ yẹn sísàlẹ̀ ló ń ṣeré ó gbé kékeré yẹn ti àwọn ẹ̀gbọ́n ẹ̀ ó wá sínú ilé lókè wùrùwùrù pé ó ń ṣí wardrobe ló jẹ́ kémi tají wípé àtà ló ń ṣí wardrobe ń bá rí ó mú olórí àwọn aṣọ ẹ̀ sínú nylon ó dẹ̀ lọ. Bó ṣe lọ nìyẹn nínú COVID-19 yẹn tó lè lọ yẹn tó fa àwọn ọmọ yẹn mẹ́tẹ̀ẹ̀ta yẹn lẹ̀ fún mi lè lọ bí iṣẹ́ mi lè ṣiṣẹ́ kan mi lè ṣú mi lè tọ̀ mo ń gba lani mo ń ṣe gbá mo ń ṣàwo mo ń láti ó dé stage kan tó pé bíi 6 months tó ti lọ ó fún mi lọ́rùn mo wá láti máa gbé fóònù láti máa bẹ̀ ẹ́ jọ wá tọ́jú àwọn ọmọ ẹ̀ ìwọ nìkan náà ló lè tọ́jú àwọn ọmọ yìí ṣàánú mi àìmọye opportunity tí mo ti lose lórí pé mo wà pẹ̀lú àwọn ọmọ mi ní lè fa àwọn ọmọ sílẹ̀ kódà gan kò yẹ kí n sílẹ̀ yìí but máa rò mo jẹ́ èèyàn kan tó ní conscience ẹ̀rí ọkàn máa ń worry mi níbikíbi tí bá wà kí n máa bú fried rice gidi àti turkey tí bá jẹ́ lọ́ máa kọ́kọ́ rántí àwọn ọmọ mi kí làwọn ọmọ mi ti jẹ lẹ́nu ṣe understand tèmi wá ń jẹ́ gbádùn báyìí ẹ̀rí òkú ní jẹ́ kí n tètè jẹ́ tán mo lè ra time gbà yẹn mo lè sáré pè fóònù pẹ̀lú alpha ṣẹ́wà okay how are you kan tó bá ti sọ pé òun ṣe kíní kan mo láti dèdè kíní yẹn kí n wá take away ẹ bá mi dà ó pè mí káwọn ọmọ kí mo lè jẹ ráìsì kí n mú chicken yẹn wálé káwọn ọmọ mi kí n jálé wọn lọ́wọ́ kájọ jẹ́ ṣe understand so ó pè mí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí bọ́n ṣe tọ́ àwa ṣe understand so ó lọ fà kò ṣáà wálé ní dání kan fèsì ẹ̀ ní during COVID-19 ọmọ yẹn gbà tó gbélé ọmọ yẹn 1 year and a half gbélé ọmọ yìí 1 year and a half ló gbélé mo rè táwọn wà lẹ́yìn mo rè láti gbà yẹn tẹ́lẹ̀ pé àtúnkúrò bí akúlà bòrú ilé jóná tó jẹ́ pé ọlọ́run ló yà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn bá jó mọ́lé tí mo lọ sí ṣó n táwọn ọmọ yẹn dẹ̀ ti là kọjá lórí ọ̀rọ̀ láìfù yìí. bí lè ṣe jóná ẹ̀fẹ́ ṣáàjẹ́ kí n máa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ọlọ́run ó lọ fáàgàn mo ní pọ̀ ọ̀rọ̀ yẹn lọ fáàgàn